Bàbá Lékan. Bàbá Lékan. Thank you so much. I'm so happy. Thank you, Big Brother Naija. I'm going to introduce myself. First, I am the Baba Lekan, the original Baba Leke, the biblical Baba Lekan. Yes. Where is some of me? Big Brother, you did a very wonderful thing, the first list. Lekan, listen carefully. I'm just coming from Abule. Now, our Baale says, okay, I'm coming. Baale says you have to buy 15 transformers. 15 transformers. You are going to buy 15 transformers for Abule. Lekan, okay, just don't cry. Why are you crying? Then the second one, you have to buy 18 tractors. Jesus! Yes, for farmers. That is where you come from now. Then you have to buy that's new Molue, okay, BRT. You have to buy 15. Then Oma Atushe borehole, huh? The latest borehole, the sophisticated borehole you are going to do for Abule. Then you will buy 125 cows. Will you keep quiet? For pastors. Why are you Benuje? Those are the pastors that pray for you now. Omo ojú mi rí ni. Kò easy láti jẹ́ kó o débí. 125 cows ló wà rà fáwọn the Christian. Then àwọn Muslim. Bàbá wa Muideen, wọ́n máa gba àgbo kúrú 600 pieces. Ayé mi tèmi Oni. bá mi. Ó mọ kankan sá, ó rò pé easy ni. Kó tó di pé Ebuka ò lé ẹ jáde, ó mọ tá a sà ni. Sọ́ọ̀rì jàre Ebuka kò sí kan tó kàn ẹ́. Then àwọn ọlọ́sàn-án wọ́n ń bínú burúkú. Ó mọ àwọn ọlọ́sàn-án, ó lè mọ̀ wọ́n inú ẹ̀wọ̀n ló wà, èmi ni mo wà ń ta. Àwọn ọlọ́sàn-án, yes, wọ́n máa gba òbúkọ. I never finish o. You say, kò tí ì tán. Nǹkan tó máa rà pọ̀, kò máa easy. Then ó máa ra mọ́sù. You know mọ́sù, mi ò mọ tán pè bẹ́ẹ̀ lè dè é kínní. Wọ́n ní mọ́tò mọ́sù Toyota. Ó máa ra 7 fún àwọn olóyè. Mọ́tò tó Nissan di Isan. Ó dẹ̀ máa kọ́ school fún àwọn abirùn. Orí awọ ni wọ́n wà tí wọ́n ń gbàdúrà fún ẹ látàárọ̀ láti gbà tó ti wà nú ẹ̀wọ̀n yìí. Are a mumu man. Owó ló ṣe owó iṣẹ́ owó ló ṣe dá ṣe kò ṣe dá náà. Àwọn kan tó máa rà nìyẹn. Then ó máa kọ́ mọ́sálásí síjọra níbi orí bíríìjì yẹn ńlá tó tóbi bíi 2 acres ló máa fi kọ́. Yes, ọ̀rọ̀ ẹkún kọ́ lélẹ́yìí o torí ẹ̀ ni mo ṣe wá látàbúlé o. Then paríparí ẹ̀ finally má jẹ́ kẹ́rù ó bà ẹ́ eléyìí ò le jù rárá. Ó máa ra generator tó lè gbé odidi company ó máa ra 70. Lekan, I used to be, why are you crying? O ní èlò lówó ọwọ́ yẹn máa ra gbogbo yàrá tó ṣẹ́kù. So bó ṣe jẹ́ nìyẹn. Thank you my people. Ebuka, thank you, I love you. Big Brother, ẹ ṣé o. Make I go chop with my people. I will read the meaning one when we see. Thank you very much. Ọ̀nà kan yẹn, ẹ ṣubú mẹ́ yẹn. Ọ̀nà kan yẹn. Bọ̀dọ̀ wá dà. Ibi tẹ́ gbà wá lẹ́ máa gbà lọ. Àbí tẹ́ gbà wá, àbẹ́tẹ̀ gbà kí mo gbà wá lọ, kò dáa. Àmọ́ mi ti kú tipẹ́, ẹ jẹ́ lọ gbà bí.